ohun gbogbo ni kì í ṣojú lásán lójú aláìnígbàgbọ́ bọ́mọ wọn bá ṣe gbọ̀nsẹ̀ yín wọ́n tún lè ní iṣẹ́ ayé ni ìwọ̀nba ní ìròyìn ènìyàn mọ́ àbí níbo lẹ tí ìfẹ́nu ròyìn ọlọ́wọ̀n bá yín dé. ọba alágbára máa rọ̀rọ̀ anínimásáré amúnilámùtán alábàláàánú akúnimárojú aránibániṣe akọ́nilẹ́kọ̀ọ́gbọ́n alóhunkóhun tán afúniláfún tán agbọ́nilágbọ̀yé afẹ́nigbéniró àríkọjá ojú agbọ́kọjá etí amọ́kàngàkàngà ọba tó ga tí ó pin apanitúnijì agbọ́kọjá ogbó Allah. Because you are the most high God, Allah, and nothing making but you kalam Allah, most Allah. Lift me up higher, higher above my enemy, Allah. Hold me tight, Allah, ya Rabbi, don't let me down. Mo kí ẹni tó bá wù mí mo kí ẹni tó bá padà wù mí mo kí ọba ṣe ń kíra ní kí ọlá ìkígẹ kí ẹyẹ ìkí tó lógojúlẹ nílẹ̀ káàárọ̀ àjèrè mo ṣe ẹlàbọrú ẹlàbọyè ẹlàbọ ṣiṣẹ́ fún gbogbo wa gbogbo àtọ àsúrẹ wọ̀nyí fún mẹ́sẹ̀gì mi ó lọ sọ́dọ̀ Àlhaji Kàbírù Aláyọndé nínú orin tó kọ pé ó gbogbo kì í jójú lásán lójú àwọn aláìnígbàgbọ́ tọmọ bá ń ṣe ìgbọ̀nsẹ̀ eyín wọn á ní ṣe ayé ni ìwọ̀nba nìkan ròyìn ènìyàn ọmọ bóná ti ròyìn Ọlọ́run ọba wọn dé ó wá bẹ̀rẹ̀ àwọn oríkì kan ra ẹ̀ ó wá bẹ̀rẹ̀ àwọn oríkì lóríṣiríṣi number 1 mo máa tún orin Aláyọndé yẹn play o so Àlhaji Kàbírù Aláyọndé ẹ̀yin mùsùlùmí ẹ máa ń kọjá àyè yín gan èmi láwọn fámìlì tó jẹ́ muslim tí wọ́n dẹ̀ máa ń respect everybody pẹ̀lú faith ó ní ohun kankan kì í ṣojú lásán kì í lójú aláìnígbàgbọ́ tọmọ wọn bá ń yàgbẹ́ eyín wọn aláyé ló ń ṣe wọn tọmọ bá ń yàgbẹ́ eyín wọn aláyé ló ń ṣe wọn ìwọ̀nba nìkan wá ròyìn èèyàn mọ́ èèyàn owó náà ròyìn wọ́n ń ròyìn Ọ̀rúnmìlà àbí wọ́n ń ròyìn Ògún wọ́n ń ròyìn Ṣàngó wọ́n ń ròyìn Ọya wọ́n ń ròyìn Ọbàtálá wípé ibo náà ti ròyìn Ọlọ́run ọba wọn dé. Number 1 ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ Alhaji Aláyọndé ni pé Ọlọ́run ọba yẹn èdè yẹn ṣé inú Kùránì ẹ ló ti wá ṣé inú àlùkùránì ẹ ló ti wá kò wá láti inú Kùránì àwọn Lárúbáwá ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ because táwa bá júwe nǹkan táwọn bàbá wa ń pè ní Ọlọ́run ọba fún àwọn ará Lárúbáwá wọ́n á sọ fún ẹ pé kì í ṣe Allahu wọn Ifá ní Olódùmarè ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ tó forí ságbéjì omi àwọn Islam sọ pé Allah àti tiwọn wọ́n ló ń gbé ní sánmọ̀ 7 heaven Ọlọ́run Olódùmarè táwọn bàbá ti wá ń sọ wọ́n ló wà lẹ́yìn ilé olókun wọ́n ní lẹ́yìn ilé olókun ní ilé ẹ̀ wà ṣùgbọ́n Allahu yín wọ́n ló wà ní sánmọ̀ 7 báwo náà ṣe wá jẹ́ kan náà so number 1 tí wọ́n bá ròyìn Ọlọ́run ọba wọn yẹn tí wọ́n ròyìn ẹ̀ ǹjẹ́ ìgbà tí Islam dé ṣé Islam yẹn máa borúkọ yẹn lẹ̀ àbí ó yẹ kó ti fi Ọ̀rúnmìlà ó yẹ kó ti fi pààrọ̀ Ọlọ́run yẹn àbí kó ti fi Ògún kó ti fi pààrọ̀ ẹ̀ kó tẹ̀ ti pa orúkọ yẹn rẹ́ kó máa sọ pé Ọbàtálá ló dá gbogbo ayé o kó má dárúkọ yẹn mọ́. ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ròyìn ànábì mọ́mọ́ tẹ́ ẹ̀ mọ̀ rí ẹ̀ mọ̀ anything ẹ̀ relate mọ́ Muhammad o torí your name show that ọmọ ilé àyàn Aláyọndé ṣùgbọ́n ẹ̀ ń ròyìn Muhammad ẹ̀ sọ pé èèyàn dáadáa ni òjíṣẹ́ yín ni ó ń ṣe léè kò lè sí nǹkan kan tẹ́ máa sọ láyé yìí tẹ́ ẹ̀ ní sọ pé ànábì mọ́mọ́ kan kẹ́ tó ṣe wá sí mẹ́ta ẹ̀ ti forúkọ ànábì mọ́mọ́ síbẹ̀. so tí àwa bá wá ròyìn àwọn bàbá títí wa pẹ̀lú gbogbo iṣẹ́ dáadáa tí wọ́n ti ṣe àti di aláìgbàgbọ́ tẹ ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ ẹ bàbá Aláyọndé ni pé gbogbo oríkì tó kì yẹn ǹjẹ́ ó nítumọ̀ lédè Lárúbáwá
torí pé Islam ò lóríkì. Orúkọ 99 péré ni Allah ní o. Ẹ̀yin Yorùbá lẹ ṣàfikún o. Tó bá dé ọ̀dọ̀ àwọn Muslim tó wà nílẹ̀ Turkey, fortunately for me, torí pé mo bá àwọn Mùsùlùmí tó wá láti ìlú mi ṣe. Bí ẹ̀yin Muslim Yorùbá ṣe ń ṣe pẹ̀lú Islam, àwọn ò kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ò kì í ṣe bẹ́ẹ̀. Mo dẹ̀ ti béèrè lọ́wọ́ wọn káàkiri pé ṣé Olódùmarè títí wa ṣé òun ni Allah àwọn gbogbo wọn ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní kò ń ṣe kan náà. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé àwọn Islam Turkey wọn ò fi kún orúkọ Allah. Àwọn ti Syria, àwọn ti Afghanistan, àwọn ti Iraq, gbogbo wọn káàkiri. A ti pàdé àwọn Mùsùlùmí káàkiri. Tó yẹ pé wọn ò dẹ̀ fi kún orúkọ, because gbogbo oríkì tó ń pín ẹ̀ ó ti ń fi kún orúkọ Allah. Àwọn abọ̀rìṣà tó sọ pé wọn ò nígbàgbọ́ yẹn, àwọn ló ní oríkì yẹn. So báwo ló ṣe máa fi oríkì àwọn abọ̀rìṣà kó máa fi gbé Allah ga? Fún kìíní yẹn náà pè ní intellectual fraud tí wọ́n ti ṣe fún wa tipẹ́tipẹ́ tí àwa ò dẹ̀ accept wọn torí Allah kì í ṣe Olódùmarè tiwa. Ó ka ìwé tó ròyìn Olódùmarè ní náà. Láti èjì ogbèdé ọ̀fúnṣẹ́ ló ròyìn Olódùmarè. Bẹ́ẹ̀ ni, láti èjì ogbèdé ọ̀fúnṣẹ́ ló ti máa rí pé adífá fún Ọ̀rúnmìlà nígbà tó ń ṣawo lọ sílé Olódùmarè. Èjì ogbèdé ọ̀fúnṣẹ́ ló ti máa gbọ́ pé adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí ikin tó ń tilé Olódùmarè bọ̀ wá sí láti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé, ẹbọ náà ni kó máa mú ṣe. So inú èjì ogbèdé ọ̀fúnṣẹ́ ni wàá ti gbọ́ pé Olódùmarè fún òrìṣà ńlá ó fún ní àṣẹ, agbára àṣẹ àti àbá wípé gbogbo nǹkan tó òrìṣà ńlá bá ti ṣe ó ṣe máa rí nìyẹn. So nínú Ifá títí wa, Olódùmarè is an administrator. Ìtumọ̀ ọba àdìmúlà ọlọ́fin ọ̀run nìyẹn. Àdìmúlà yẹn òun ni òyìnbó ń pè ní administrator, tó ń pè ní admin. Ó fẹ́ jọra. Àdìmúlà tó Olódùmarè jẹ́, Olódùmarè máa ń rán àwọn èèyàn iṣẹ́ ni. Tó bá rán wọn iṣẹ́, ikọ̀ ni wọ́n, àwọn Ògún, àwọn Ṣàngó. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń sọ pé iṣẹ́ tó ń rán ikọ̀ kì í pa ikọ̀. Àwa ò ń ṣe ikọ̀ Olódùmarè, ikọ̀ òrìṣà la lè jẹ́. Ènìyàn ẹlẹ́ran ara ò lè jẹ́ ikọ̀ Olódùmarè. Àwọn irúnmọlẹ̀ wa, àwọn ní ikọ̀ Olódùmarè. Àwọn ni wọ́n wálé ayé tán sọ pé ẹnìkan tó rán àwọn ló ń jẹ́ Olódùmarè. Àwọn náà sọ pé ọ̀run làwọn ti wá. Àwọn náà sọ pé ìwà ọ̀run, àbí ṣé ìwà ọ̀run wà nínú Quran? O lè rí ń bẹ̀. Odù tó bí ìwà ọ̀run wà nínú Ifá o. Oríkì ìwà ọ̀run wà nínú Ifá. Bó ṣe jẹ́ pé a ṣe ní oríkì fún gbogbo ìlú nílé ayé la ṣe ní oríkì fún olú ìwà ọ̀run. Olúwà ọ̀run wá ní Olúkàrẹ́, Olúbàdàn ọba, olú ìwà ọ̀run wà. So ìwà ọ̀run títí wa kì í ṣe àlùjọ́nà yín, torí pé ìwà ọ̀run ti àwa Ifá nìkan ló ń tọ́ wa lọ síbẹ̀. Alukuran ọ̀nà ìgbé ló máa pè lè gbé wa padà lọ sí ìwà ọ̀run. Ilẹ̀ Lárúbá ọ̀dọ̀ Allah ni Quran ń gbé wa lọ, ó dẹ̀ máa mú wa lọ gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n àwa ọmọ làwa fẹ́ lọ ṣe ní ìwà ọ̀run Olódùmarè. Ọmọ ni àwa fẹ́ lọ ṣe. Bẹ́ẹ̀ ni. So Ifá ti júwe ìwà ọ̀run fún wa kán tó gbé Alukuran dé. So jágbà òun ni ẹ̀sìn yín ṣe. Òun ni wọ́n ń pè ní impersonation. Allah was impersonated as Olódùmarè because Allah àti Olódùmarè, they don't have the same character. Impersonated God ni Allah into our culture and tradition. Everything about Allah, it was alien to us, and that's why wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wa. And since tí Allah ti dé ilẹ̀ wọ̀ tó ti dọ́dọ̀ wa, òun ni ó create rivalry. Did you see now? Islam wá ń rival ìṣẹ̀ṣe. All wí pé kẹ́ bring ìṣẹ̀ṣe down. Ẹni kí Ọlọ́run kí Allah yín kópa náà dé bọ̀rẹ́ because mistake tẹ́ ṣe ni tó wáyé pé wọ́n tàn yín jẹ.
tẹ́ mọ̀ pé Olódùmarè ẹ báwo Olódùmarè ṣe máa paná ẹbọ tó dá. So bàbá mi ó wá múra bí àwọn Mali àwọn ará Malian àwọn bàbá wa Ọlọ́run títí wọn ń pè ní Allahu. A ti sọ pé ẹ lọ wọ orúkọ fún Allahu yín ṣé orí èmi máa ń take stand èmi ò bú yín mi ì dẹ̀ bá ẹ̀sìn yín jà. Nǹkan ẹyọ kan tí mi ò ní gbà fún yín mọ́ ni pé kẹ́ máa pe Allahu ní Olódùmarè kẹ́ máa pe lọ́lọ́run. Orúkọ ẹ̀ ò kì í ṣe Ọlọ́run kò gbé lọ́run. Àwọn bàbá wa ló mọ bí tó ń pè lọ́run. Ifá sọ pé wọ́n ti sáré lọ òde ọ̀run wọ́n ti padà ó mọ bí tó wọ́n mọ bí táwọn náà bí tó ń pè lọ́run. Ẹ ẹ̀ lè wá change location táwọn pè lọ́run fún wa. Ẹ dúró lórí àlùjọ́nà yín. Àwọn Muslim aljana janat hal. Tẹ́ bá fẹ́ yí àlùjọ́nà padà nígbà tẹ́ ti lè pé àlùjọ aljandini ní jinn ẹ pé àlùjọ́nà yín ní alálùjọ́nà. Ẹ pé Allah ní alálùjọ́nà. Ẹ lè pé lọ́lọ́run. Tẹ́ bá mọ̀ pé alálùjọ́nà òun ló ní àlùjọ́nà kì í ṣe òun ló lọ́run kò ní ọ̀run kì í dẹ̀ ṣe òun ló dá àwa Allah kọ́ ló dá wa Ọbàtálá ló dá àwa Ọbàtálá ló dá mi ní àwòrán ara ẹ̀ ṣé mo jọ Ọbàtálá náà kọ́lọ̀ Ọbàtálá ni mo ní ọmọ Ọbàtálá ìran ẹ̀ lineage Ọbàtálá ni ọba lẹ́sùn Ifẹ̀ so wàá rí pé Ọbàtálá ò ṣe mistake ó dá mi ní àwòrán ara ẹ̀ mo jọ ṣé mi tí bá dúró sẹ́gbẹ̀ẹ́ bàbá ọba lẹ́sùn ṣé wọ́n ní mo jọ wọ́n so ó dá àwa ní àwòrán ara ẹ̀ ni Allah ò dá èmi o èmi ò dẹ̀ rí Allah gẹ́gẹ́ bí ẹni tó dá ayé àtọ̀run ẹni tó dá ayé àtọ̀run tó dá gbogbo ẹ̀dá kò lè choose race kan péré ní gbogbo ayé ìdá kò tẹ̀lé ìran Ismail àbí kò tẹ̀lé ìran Isiaka Ibrahim ní bàbá wọn tó bá fọ́ sí ìran tó bá tẹ̀lé Jésù ó fọ́ọ̀lù sí ìran Isiaka nìyẹn ṣùgbọ́n tó bá tẹ̀lé Ànábì Muhammad ó fọ́ọ̀lù sí ìran Ismail so ní gbogbo ilé ayé ìran ìdílé méjì yẹn ló lè gbàyàn là ẹni tó bá tẹ̀lé Ismail ó máa lọ sí hellfire ẹni tó bá dẹ̀ tẹ̀lé gbogbo ẹni tó bá tẹ̀lé Ismail àwọn tí ò bá tẹ̀lé Ismail wọ́n lọ sínú ọjọ́ náà mọ̀ àwọn tí ò bá tẹ̀lé ṣe rí pé confusion wà ní family yín àwa ò dẹ̀ nírú ẹ̀ nínú ìran títí wa ọgbà ìtẹ̀rọ̀ lólódùmarè ti pèsè fáwọn baba ńlá wa ibẹ̀ ni wọ́n ti wá ibẹ̀ náà ni wọ́n padà sí ní ọgbà ìtẹ̀rọ̀ títí àwa Ọbàtálá ni olórí ń bẹ̀ òun ni wọ́n ṣe máa sọ pé tá a bá dé ọgbà ìtẹ̀rọ̀ jẹ̀bútú ire lẹ́sẹ̀ ọba òrìṣà jẹ̀bútú ire lẹ́sẹ̀ mo pìtì gbogbo àwọn tó jójú lówó ọmọ káàrọ̀ àjíire tí wọ́n sì ń ṣe ẹ̀sìn àjèjì tí wọ́n sọra wọn di ẹrú Allahu bẹ́ẹ̀ ni torí pé nínú ìṣẹ̀ṣe wa Olódùmarè ò mú wa lẹ́rú àwa ò kì í ṣe ẹrú Olódùmarè ọmọ làwa kì í dẹ̀ ṣe nípa ìgbàgbọ́ nípa pé àjọmọ ọrún mọlẹ̀ ni torí pé àwọn bàbá tiwa ọmọ náà pera wọn Allahu yín ò bímọ ẹnìkan ò bí Olódùmarè ti wá bí ọmọ tó pọ̀ ọmọ ẹ̀ làwọn ọrún mọlẹ̀ ẹ má wá change identity ṣe rí Islam fẹ́ control narration wa Islam change èdè wa gbogbo oríkì táwọn àwọn olórìṣà invent Islam fẹ́ bóyá claim ẹ̀ wákàtí ń kọ ìyẹ̀rẹ̀ Ifá ni Fuji inú Ifá ló ti jáde Ọ̀rúnmìlà ló ní Fuji wọ́n rí brand ẹ̀ tán fún lórúkọ ni ìyẹ̀rẹ̀ Ifá ni Fuji ìyẹ̀rẹ̀ Ifá ni jùjú tó bá rí táwọn babaláwo bá ń sùn yẹ̀rẹ̀ wàá rí aspect Fuji ń bẹ wàá rí aspect jùjú ń bẹ bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ló ní Fuji wọ́n kàn yí ni ẹ̀kẹ́kẹ́ wọn rí brand nǹkan kó fún lórúkọ míì tó ń jẹ́ bíi copyright bí àṣírí tó copy orin Ṣábà Ọ̀rúnmìlà ló ní Fuji wọ́n kàn padà sọ ní Fuji ni gbogbo wákàtí ń kọ orin tẹ́ fi ń gbé àláùgá ìyẹ̀rẹ̀ falẹ̀ ń sun torí àwọn lárúbáwá ṣùgbọ́n nígbà àwọn lárúbáwá ṣe ń kọrin títí wọn so ẹ jẹ́ ká sáré gbọ́ orin bàbá yìí lẹ́ẹ̀kan sí ká fi parí show.
sórí bí mo sọ pé ẹ̀yin intellectual fraud ni ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yin muslim intellectual fraud ni gbogbo oríkì táwọn ẹlẹ́bọ kì fún olódùmarè tí wọ́n wá ní aláwù báwo aláwù kọ́ aláwù ni intellectual fraud ni ṣá aláwù ní oríkì ni 99 lóríkì aláwù náà agbókọjá ogbó bó ló ti rí bá mi ṣó bible sọ ẹsẹ̀ kùránì tó sọ èyí tí ẹ̀yin kẹtí scam ṣẹṣe mo wà lára àwọn tó ti scam ṣẹṣe rí o tí mo fi ń gbé ẹ̀sìn àjèjì ga torí wọ́n tàn wá jẹ bó ti mo ti kúrò láàrin yín so gbogbo oríkì tó kì í inú ifá ló ní oríkì yẹn náà kò ń ṣe quran so tí wọn ò bá mọ̀ wọn ò ní mọ̀ oríkì yẹn torí pé ẹ̀yin jẹ́ ẹ̀yin olè ní ẹ̀sìn yín mo sọ́ọ̀rì gan tí bá lo èdè yẹn jágbà àwọn oníṣẹ̀ṣe ẹ máa ń claim pẹ́yìn lẹ superior ṣùgbọ́n oníṣẹ̀ṣe ò lọ sínú ilé ìjọba àwọn kan máa kígbe aláwù àbí wọ́n sọ pé àwọn rí almojid taofik yẹn gan ara orúkọ allah ni bóyá abudu taofik àbí nǹkan kó dẹ̀ mi ò mọ̀ gbogbo orúkọ yìí orúkọ aláwù ni bọ̀ oníṣẹ̀ṣe ò claim orúkọ yẹn torí wọ́n ní ẹgbàágbèje orúkọ tó wà nínú Ifá tí Ifá sọ fún wọn pé orúkọ ẹgbàágbèje tí wọ́n dẹ̀ ń pè ó délé ìjùbà ó gbórúkọ olódùmarè tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí wá ní kólódùmarè kó rọ̀ kólódùmarè kó wá gbúrò wọn kì í sọ pé kólódùmarè rọ̀ irúnmọlẹ̀ ló ń rọ̀ àìmọ̀ kí nínú ṣe sọ pé kọ́lọ́hún sọ̀kalẹ̀ Ọlọ́run ò kì í sọ̀kalẹ̀. So gbogbo nǹkan tó kì yẹn does not belong to Muslim. It actually belong to we, my own ancestor. Your ancestor, if you are not Fulani. So enough of using our forefather oriki láti praise Allah. Ẹ̀dẹ̀ nǹkan kan wà tá a sì máa ṣe. Ẹ̀yin Muslim, ẹ ní láti yọ Allah, ẹ ní láti yọ Ọlọ́run kúrò nínú Kùránì yìí. Ẹ yọ kúrò Ọlọ́run ọba ẹ máa yọ kúrò Allah ò túmọ̀ sí Ọlọ́run ọba mo ti sọ etymology Allah several times mo dẹ̀ máa tún wá ṣe fídíò lórí ẹ̀ al ní di ní túmọ̀ al lẹ lọ wo etymology Allah tó túmọ̀ sí Ọlọ́run ọba kò sí ọba lára orúkọ ẹ̀. Satan yín tẹ sọ pé èṣù mo máa sọ ìsìn Satan bẹ́ẹ̀ ni Satan gangan nínú tẹ́lẹ̀ Satan tẹ́ńsọ̀ kò nílé ni òun gangan ni God of creation ní Abrahamic family tẹ́lẹ̀tẹ́lẹ̀. So Satan yẹn gangan ni wọ́n máa ń kírun 5 times fún kó tó di pé Islam dé ìyẹn kọ́ la fẹ́ sọ léde yẹn. Wọn ò dẹ̀ ń kírun ẹ̀ 5 fún èṣù. Did you see now? Lọ study Yazidism. Al-Shatan ló ní ìrun. Yazidi ní ẹ̀sìn tó ń ṣe ní Iraq ibi tó ti bí Ibrahim. Òun náà máa ń foríbalẹ̀ fún 5. So wọn ò foríbalẹ̀ fẹ́ èṣù wá 5 sórí pé kìí ṣe kan náà. Shatan yín Mẹ́kà ló ń gbé. Èṣù wa ìlú wa ló wọlé sí. Wọn kì í ṣe kan náà. Ẹ láti yọ àwọn orúkọ yẹn kúrò ní Quran Yorùbá bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ tún print ni because ẹ gbọ́dọ̀ máa pass irọ́ yẹn on to next generation. Another irọ́ tẹ́ tún pa peace be unto Prophet Muhammad ẹ ní kíkẹ́ àti ìgẹ̀ kó máa bá ṣe rí pé intellectual fraud náà nìyẹn ẹ change Quran ẹ ṣe ní láti change Quran ẹni tó bá change ọ̀rọ̀ tí Quran sọ inú ọjọ́ náà wọ́n ló ń lọ so which way mi ò rò pé ó ní Muslim Yorùbá kọ̀ọ̀kan tó máa wọ àlùjọ náà. Wọ́n sọ pé Allah olóore ọ̀fẹ́ aláàánú ìyẹn ló fi bẹ̀rẹ̀ grace and merciful ẹ̀yin ní ọba ẹni ọba àjọkẹ́ àṣàkẹ́ ṣe rí pé táwọn bàbá yẹn bá translate rádaràda ẹ tún translate àjọkẹ́ àtàṣàkẹ́ inú Ifá ló ti wá Ifá ni awo àjíkẹ́ Ọ̀rúnmìlà ni awo àjígẹ̀ bẹ́ẹ̀ ni Ifá náà máa ń pè láwo àjíkẹ́ àwo àjígẹ̀ ẹ lè máa jí èdè Ifá kẹ lọ jí lọ sínú Islam kẹ máa sọ pé Islam ló lédè báwo lè Islam ṣe lédè Islam ò mọ ilẹ̀ wa kò mọ anything nípa wa
kò mọ̀ kọjá ilẹ̀ lárúbáwá ẹ̀. Ifá wa náà ò sọ̀tàn Islam, gbogbo fake Ifá yẹn òtúrá kò correct. Àwọn ìtàn kan wà tán ti sọ tán, àwọn àfáà kan sọ tó jẹ́ pé irọ́ ni gbogbo ẹ̀. Nígbà táwa gbá research a rí pé kò true. So òtúrá ò sọ̀rọ̀ Muhammed ò sọ̀rọ̀ àwa náà. Olúkálùkù lọ́lọ́run ti fún ní títí ẹ̀. Allah ò dẹ̀ kì í ṣọlọ́run. Allah ajogun gan ni Allah ò kì í ṣòrìṣà. Ajogun ìbọn tó yẹ pé Allah jẹ́ ọlọ́run òrìṣà. Allah ò ní bólódùmarè ṣe competition. Ajogun ló máa ń bọ́ lọ́run rival. Bẹ́ẹ̀ ni àwọn nínú Ifá kàtígórì ajogun ni Allah wà. Kàtígórì ajogun ni Allah wà. Àwọn òrìṣà abẹ́ olódùmarè náà wà. Allah claim pé òun àti olódùmarè ẹgbẹ́ ni wọ́n. So ajogun ni Allah. Torí Allah lójúbọ, wọ́n ń pẹran fún Allah. Wọn ò kì í bọ olódùmarè ò lójúbọ. Kò sí Ifá tó máa ní kẹ́ lọ rúbọ fún olódùmarè bẹ́ẹ̀ ṣe lọ ń pẹran fún Allah. So ó show pé they are opposite people. Olódùmarè yàtọ̀ sí Allah. Allah ò yàtọ̀ sí àwọn Ògún, àwọn Ṣàngó, àwọn Bàtálá. Time of deception ti kọjá. So àwa Allah gan kì í ṣe orúkọ ẹ̀. Yes. Omi ìdí sọ̀rọ̀ jù. Bàbá ẹ má jẹ́ ká máa ẹ̀yin lẹ máa ń kí wá sí wa lẹ́nu o. Torí tó bá yá ń sìn wá ní àwọn kan ẹ̀ṣẹ̀ dé, àwọn oníṣẹ̀ṣe generation yìí àfikún máa búyàn, àwọn ìṣẹ̀ṣe ò dẹ̀ kì í jà. Ìṣẹ̀ṣe ti ṣéǹjì o. Ìṣẹ̀ṣe àtijọ́ ni kì í sọ̀rọ̀ o. Àwọn oníṣẹ̀ṣe ìsìn àwọn Christian àti Muslim ló níṣẹ̀ṣe ìsìn o. So ìwà Christian, àwa Crusader àti jihadist ló dé ìṣẹ̀ṣe báyìí. Kí ṣe pé a fẹ́ lọ máa jà káàkiri o. Wọ́n ní ká defend ẹ̀sìn wa nínú ẹ̀sìn Christianity. Nínú Islam náà ní ká defend ẹ̀sìn wa. So òun náà la gbé wá sí ẹ̀sìn. Àwa defend ilé bàbá wa. Àwa ò dá ogun lẹ̀ o. Àwa ò dá wàhálà ńlẹ̀. Àwa kàn bẹ̀yìn pé ẹ má rí wa fín mọ́. Ẹ dẹ̀ yọ Ọlọ́run Olódùmarè kúrò nínú Kùránì yín. Ẹ yọ gbogbo oríkì àwọn bàbá wa. Ẹ yọ kúrò nínú ẹ̀sìn yín. Kẹ máa kọ orin yín bí wọ́n ṣe fún yín. A ò gbà Allah gbọ́. A gbàgbọ́ Olódùmarè làwa gbàgbọ́. Olódùmarè nìkan làwa gbàgbọ́. Àwa ò fẹ́ mọ anything nípa Allah. Yes. Ẹ̀yin lẹ máa mú kẹ́yàn ṣe nǹkan tí ọ̀sẹ̀ àwọn family yẹn we don't care, we have to say this. Àwa ò ní gbàgbọ́ nínú Allah. Àwa ò gbà kó dá àwa, nǹkan ló dá wa, kò dẹ̀ dá àwọn bàbá ńlá wa, kò rán wọn. Àwọn bàbá wa ò sí lára òjíṣẹ́ ẹ̀ náà. Àwọn bàbá wa òjíṣẹ́ Olódùmarè ni wọ́n. Olódùmarè ló dá àwa. Mi ò sọ ju báyìí lọ o. Ó dìgbà kan náà.